mọ Yorùbá ó ti ṣẹlẹ̀ o eléyìí ní security alert nípẹ̀rù Rẹ́mọ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n tó pa àwọn kidnapper wọ́n ń já àwọn èèyàn wá gbé ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n jẹ́ àwọn ọmọléèwé tí wọ́n ń lọ ilé wọ́n ti lọ gbé wọn ẹ tètè make signal sí ìjọba Abẹ́òkúta àwọn Àmọ̀tẹ́kùn ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí eléyìí ni ìròyìn ní pẹ̀jáwìrì táyé ká mú wá fún yín gbogbo ẹ̀yin tí ẹ bá ṣe olùpàdé fídíò tí mo ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kọ̀ǹfàmù lílé ìgbà ẹ̀rọ eléyìí ṣe fake news ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìpẹ̀rù Rẹ́mọ ara kan tá à ń sọ fún yín nìyẹn gbogbo ẹ̀yin ọmọ ìlú tẹ́ bá wà níbikíbi ẹ make sure táwọn security wà pẹ̀lú yín àwọn ọlọ́dẹ ni o àwọn Àgbẹ̀kọ̀yà ni o àwọn Àmọ̀tẹ́kùn ni o ẹ make sure kí wọ́n wà ní sọ̀ráǹdì yín torí àwọn nǹkan báyìí náà ni eléyìí nìkan tá a tún mú wá ní ìsinsìnyí o ń ṣẹlẹ̀ ní ìpẹ̀rù Rẹ́mọ lọ́wọ́lọ́wọ́ báyìí ìpẹ̀rù Rẹ́mọ ló ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí àwọn ajínigbé wọ́n ti ń da àwọn ọmọléèwé láàmú báyìí ìròyìn tá a ní ká mú wá fún yín lélẹ́yìí o ẹ má rìn ìgò ẹ má pè ní irọ́ o kọ̀ǹfàmù ni o ẹ ti mọ̀ wá tẹ́lẹ̀ pé tá a bá gbọ́ nǹkan tá a kọ̀ǹfàmù ẹ̀ a lè mú wá etí gbọ́ ògo yín ọ̀nà tá a lè gbà tí mẹ́sẹ̀jì náà tí ó fi lọ dáadáa iná ní òun la fi tètè ká pariwo síta fáwọn security personnel tí wọ́n ètò lọ bá secure àwọn èèyàn wa tí wọ́n ń dà láàmú níbẹ̀ ìpẹ̀rù Rẹ́mọ nìkan náà ti ń ṣẹlẹ̀ o ìpẹ̀rù Rẹ́mọ lógùn state ní nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ tètè abẹ́ ogbó yín ni ẹ̀yin Àmọ̀tẹ́kùn ẹ bá wà nítòsí ibẹ̀ ẹ tètè lọ bá wa protect àwọn èèyàn wa ń bẹ̀ gọ́vùnà Dàpọ̀ Abíọ́dún ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ la mú wá fún yín o ẹ dákun ẹ tètè pàṣẹ fún àwọn security personnel tó wà ní Ògùn state tí wọ́n tètè lọ protect àwọn èèyàn wa eléyìí ni ìròyìn tá a mú wá fún yín o kìí ṣe irọ́ o kọ̀ǹfàmù ni o ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ti ń play fún yín kẹlẹ́ bàbá dára yín gbọ́ kọ́mọ̀ bóyá àmúkàn sọ̀rọ̀ lásán ẹ̀yin náà fúnra yín ẹ fẹ́ dára yín gbọ́ ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní ìpẹ̀rù Rẹ́mọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Bàbá ìṣọ̀kan Yorùbá foundation of Yorùbá nation mo ti gbọ́ information kan sí pé wọ́n ní àwọn kidnapper ẹ̀ wọ́n tún ti wọ Ìpẹ̀rù nísìn so Ìpẹ̀rù Rẹ́mọ ní Ògùn state ibẹ̀ ti dàrú báyìí kálukú lọ mọ́ ọmọ wọn ní school ni so àwọn kan dẹ̀ tún ti school wọn tí ì ṣí ọmọ wọn sílẹ̀ so wọn náà ti káwọn ọmọ méjì kan lọ wọ́n tún gbé ẹyọ kan lójú ọ̀nà tó ti ń lọ so Ìpẹ̀rù safe báyọ̀ ń fẹ́ kẹ́ bá mi sọ fún gbogbo àwọn ilé sọ fún gbogbo ilé kò ní bàjẹ́ o ojú agbéwà o kò ní gbọ́dálẹ̀. náà ni mo bàbá ìṣọ̀kan Yorùbá foundation of Yorùbá nation mo ti gbọ́ information kan sí pé wọ́n ní àwọn kidnapper ẹ̀ wọ́n tún ti wọ Ìpẹ̀rù nísìn so Ìpẹ̀rù Rẹ́mọ ní Ògùn state ibẹ̀ ti dàrú báyìí kálukú lọ mọ́ ọmọ wọn ní school ni so àwọn kan dẹ̀ tún ti school wọn tí ì ṣí ọmọ wọn sílẹ̀ so wọn náà ti káwọn ọmọ méjì kan lọ wọ́n tún gbé ẹyọ kan lójú ọ̀nà tó ti ń lọ so Ìpẹ̀rù safe báyọ̀ ń fẹ́ kẹ́ bá mi sọ fún gbogbo àwọn ilé sọ fún gbogbo ilé kò ní bàjẹ́ o ojú agbéwà o mo tún padà wọlé orúkọ mi ni Adéwálé láti Ṣàgámù ẹkúṣẹ́ takuntakun ẹ kú ètò ìlú. ṣé ẹ ti gbọ́ Ìpẹ̀rù Rẹ́mọ kò safe lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ajínigbé wọ́n ti ń dá àwọn ọmọléèwé ń bẹ̀ láàmú lọ́wọ́lọ́wọ́ bàbá àti ń sọ̀rọ̀ yìí ẹ tètè bá wa pín ọ̀rọ̀ ẹ̀kọ́ lọ dáadáa ẹ tètè bá wa pín ètò ẹ̀kọ́ lọ dáadáa kọ́ lọ kà wọ́n tó yẹ kọ́ kàn lára kọ́ lọ kàn wọ́n lára kí wọ́n tètè gbé abẹ́gbẹ́ agbègbèsẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ara ó tà ń pa fún yín ni o àkàn tá à ń sọ fún yín nìyí pé sẹ́ Nàìjíríà ò lè ṣèṣò rere fún wa àná àwọn ará bí àwọn Fúlàní yìí tá à ń pariwo wọn lójúmọ́ yìí wọn ò fẹ́ fi wá lọ́rùn sílẹ̀ ìpinnu wọn ṣàfẹ́ ṣe sáà ni àwa là nígbà fún wọn torí ilẹ̀ bàbá la wà sódà káwà lórí bàbá wa ká tó mọ̀ bẹ̀rù bí nǹkan táwọn ò lè ṣe fún wọn lórílẹ̀ tiwọn lórílẹ̀ tiwọn lọ́hùn àwọn ń ṣe fún wa ẹ wá ní ká dáká ká mọ́ sọ̀rọ̀ kí ló dé tí gbọ̀n mú lẹ́pẹ́ fi wá pè ní wọ́n ń wọlé wa wá
wọ́n ní wàhálà, wọ́n ń dà wá láàmú, wọ́n ń jí wa gbé, tó bá jí wa gbé tán wọ́n tún béèrè owó. Òmùgọ̀mọ̀ ni wá, ọmọ káàrọ̀ oòjíire, sómùgọ̀ ni á ni, á lọ kó fún wọn kó tó fi wá lẹ̀. Kí ló wáyé tá à ní jí lójú oorun, tá à ní wékọ̀, tá à ní tètè kó lábẹ́ ìlú ní dà wá láàmú yìí? Kí ló dé? Eléyìí láriwo tá à ń pa fún gbogbo wa láìjọ́ yìí. Ẹ jẹ́ ká tètè jí lójú oorun wa o. Àwọn ará bíṣẹ̀ wọ́n ní ìpinnu lọ́kàn. Wọ́n ní ìpinnu lọ́kàn. Ìpinnu wọn tí bàbá wọn Desmond Tutu tó sọ fún wọn, òun náà sì làwọn sì wà lọ́kàn wọn dì sí o. The new nation called Nigeria should be at the estate of our great grandfather Usman Dan Fodio. We must ruthless prevent and change of power. We use the minority in the north as a willing tool and the south as a conquer territory. Ṣé gbọ́? Nǹkan tá à ń sọ fún yín nìyẹn ọmọ Yorùbá, àwọn ọmọ káàrọ̀ oòjíire, ẹ jẹ́ ká wake up, ẹ jẹ́ ká dèjì lójú oorun wa. Never allow them to rule over us and never allow them to have a control over their future. Ṣé ti rí akẹ́sẹ̀fà ni o? Ara nǹkan tí bàbá làwọn sọ fún wọn, òun ni wọ́n ń ṣe fáwọn ilẹ̀ Yorùbá, àwa dákẹ́ àfọwọ́lẹ́rìn àwọn wọn. Sọ yẹ kó rí tó yẹ ká dákẹ́ àwọn wọn ràn, sọ yẹ ká dákẹ́ àwọn wọn ràn. Nǹkan táwọn ò lè ṣe fún lórí ilẹ̀ wọn lọ́hùn-ún ní nọ́ọ̀tì, àwọn wá ṣe fún lórí ilẹ̀ wa. Àwọn bàbá wa tó yẹ kó tún gbèjà wa, wọ́n tún fọwọ́ lẹ́rìn wọn sọ̀rọ̀ kan nípa ẹ̀. Àwọn tó jẹ́ pé wọ́n tún dìde tí wọ́n fẹ́ràn àwọn ọmọ Yorùbá, tí wọ́n dìde tí wọ́n lọ́pọ̀ àwọn fẹ́ jà fún wa, àwọn fẹ́ gbà wálẹ̀ lóko ẹrú, lóko àwọn Fúlàní, àwọn àgbàpá kan tún dìtẹ̀ wọn. Kí ló dé àwọn ọmọ Yorùbá àṣewárí báyìí ná? Tó ta rí báyìí? Kí ló ta rí báyìí? Ṣé bí àwọn pípù ti ṣe wá ó dáa ni? Só dáa ni? Ẹni ẹ̀wù kan ṣẹlẹ̀ nípa ìwọlé mọ́ nísìnyí. Ẹ̀wù kan ṣẹlẹ̀ nípa ìwúrẹ́ mọ́. Àwọn ará bí wọ́n ti wọ bẹ̀ lọ. Wọ́n tún dá àwọn ọmọ ọlọ́mọ, àwọn tó gbé wọn lọ léèwé, tó gbà bá wọn retí wọn nílé, wọ́n tún lọ dá wọn láwọn, wọ́n tún fẹ́ lọ jí wọn kó. Ìjọ ìlànà ṣe gbélé dá. Tó bá kó wọn kó tó bá gbé wọn lọ nísìnyí, owó ni wọ́n tún mọ̀ béèrè o. Kí ló dé? Owó ni wọ́n tún mọ̀ béèrè kó tó fi wọ́n lẹ̀ o. Owó ni wọ́n tún mọ̀ béèrè kó tó fi wọ́n lẹ̀. Gbogbo ẹ̀ tẹ́ bá kàn fídíò ìṣe, ẹ bá mi pín ètò ìkọlọ dáadáa. Ẹ tètè, wọ́n ń ṣọṣẹ́ lọ́wọ́ ní Pẹ̀rúrẹ́mọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ń ṣọṣẹ́ lọ́wọ́, àwọn Fúlàní ń ṣọṣẹ́ lọ́wọ́, àwọn ajínigbé wọ́n ń ṣọṣẹ́ lọ́wọ́ ní Pẹ̀rúrẹ́mọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ tètè bá wa pín fídíò ìkọlọ dáadáa. Kọ́ lọ ka àwọn Àmọ̀tẹ́kùn, àwọn ọlọ́dẹ, àwọn Àgbẹ̀kọ̀yà, kọ́ lọ kà wọ́n lá, kó wọ́n ti lọ bá wa secure wọn. Eléyìí ṣe fake news o, kì í ṣe òrùn ẹlẹ́jẹ̀ o. Nǹkan tó ṣẹlẹ̀ là ń sọ fún yín o. Nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Pẹ̀rúrẹ́mọ, òun là ń mú wétí gbọ́ yín o. Ẹlẹ́dùn tún pílẹ̀ fún yín lẹ́ẹ̀kan rí ẹ̀rẹ̀ máa bẹ́ confirm lélẹ̀ báyìí, kì í ṣe fake news o. Ìṣọ̀kan Yorùbá Foundation, Ìṣọ̀kan Yorùbá Foundation, of Yorùbá Nation. Mo ti gbọ́ information kan sí pé wọ́n ní àwọn kidnapper yẹn wọ́n tún ti wọ Ìpẹ́rù nísìn. So Ìpẹ́rù Rẹ́mọ ní Ògùn State ibẹ̀ ti dàrú báyìí. Kálukú lọ mú ọmọ wọn ní school ni. So àwọn kan dẹ̀ tún ti school wọn tí ṣí ọmọ wọn sílẹ̀. So wọn náà ti káwọn ọmọ méjì kan lọ, wọ́n tún gbé ẹyọ kan lójú ọ̀nà tó ti ń lọ. So Ìpẹ́rù safe báyọ̀, ń fẹ́ kẹ́ bá mi sọ fún gbogbo àwọn ilé, sọ fún gbogbo ilé, kò ní bàjẹ́ o, ojú agbéwà o, kò ní gbọ́dálẹ̀. Ṣé ẹ ti gbọ́? Ṣé ẹ ti gbọ́? Ṣé ẹ ti gbọ́? Ẹ̀yin wa ní tẹ̀ ń wò wá, tẹ̀ ń gbọ́ wa. Ṣé ẹ ti gbọ́? Ẹ tètè pín ọ̀rọ̀ náà kọ́ lọ dáadáa. Ẹ tètè bá wa pé ètò ìkọ́ lọ dáadáa, kọ́ lọ kà àwọn tó yẹ kọ́kànlá. Kí wọ́n tè gbé ìgbésẹ̀. Kí wọ́n tè bá wa gbé ìgbésẹ̀. Kí wọ́n tè bá wa gbé ìgbésẹ̀. Òun la yóò tá à ń pa o. Gbogbo ìwà burúkú táwọn ìjọba Nàìjíríà bá ń ṣe fún wa, àwọn ọmọ ìgbésí síta fún yín, ẹ̀jẹ̀ kẹ́ ẹ máa mà. Torí àwọn ò ní fẹ́ sọ ìròyìn yẹn síta lórí níìsí wọn. Wọn ò ní fẹ́ gbé síta lórí níìsí wọn, àmọ́ àwa máa gbé síta, ẹ̀jẹ̀ kẹ́ ẹ máa mà. Kẹ́lẹ́ bá ẹ̀jẹ̀ gbé ìgbésẹ̀ yẹn lórí. Wọ́n ti káwọn ọmọ méjì kan lọ, wọ́n tún gbé ẹyọ kan lójú ọ̀nà tó ti ń lọ. So Ìpẹ́rù safe báyọ̀, ń fẹ́ kẹ́ bá mi sọ fún gbogbo àwọn ilé, sọ fún gbogbo ilé, kò ní bàjẹ́ o, ojú agbéwà o, kò ní gbọ́dálẹ̀. Náà ni mo ti padà wọlé orúkọ mi.
ìròyìn tá ní ká mú wá fún ilé ìbàyẹ̀ ìròyìn yàjóyàjó tá ní ká mú wá fún yín òun leléyìí ẹ bá wa pín kọ́ lọ dáadáa kó lè lọ bá a kà àwọn tó yẹ kọ́kànlá kó lè bá a dìde gbégbèsẹ́ nǹkan bọ́ lọ sí àwọn ọmọ yẹn o abẹ́yìn ni àwọ̀ yìí nǹkan kan bọ́ lọ sí àwọn ọmọ iléèwé yẹn ọjọ́ ọ̀la wa ni wọ́n o àwọn ọlọ́jọ́ ọ̀la wa o torí tí wọ́n gẹ́gẹ́ la fi ń jà fún orílẹ̀-èdè la fẹ́ gba wálẹ̀ lóko ẹrù Nàìjíríà o